Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Ẹ káàárọ̀ o, ẹ káàsán o, ẹ káalẹ́ níbi gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi. Èmi ọmọ yín náà ni Àyànkúnlé Àdìó, ààrẹ afìlùkọ́mọlédè worldwide, Àdìó onílù ọba. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi pátápátá káàkiri àgbáńlá ayé, kò ní bàjẹ́ fún wa o. Mo kí wa ní orílẹ̀-èdè ibi tá a wà yìí náà wípé bom dia, boa tarde, boa noite, tudo bem, como você está? Mo kí gbogbo wa, kò ní bàjẹ́ fún wa. Kí ni mo ta mú wá fún wa lénìí? Àmú kí ni ìwúlò ìlú gangan nínú ayé? Ìlú wúlò fún wa nínú ayé. Lápẹẹrẹ, ìjà tí ẹ sì lè fìlú dúpẹ́ fún Olódùmarè, a lè fìlú dúpẹ́ fọ́lọ́run ọba tó dá wa sílé ayé. A lè fìlú dúpẹ́ tínú Olódùmarè ó dùn sí sórí òun ló fún wa lẹ́bùn rẹ̀ pé ká mọ̀ ọ́ ṣe. Lágbèjúwe ẹni ó kọ́lé nísìn tí wọ́n ti rò ó pé bí ó lè kọ́lé láyé, àbó bímọ bí wọ́n ti rò ó pé bí ó lè bímọ láyé, ó wá kọ́lé àbó bímọ. Ní ó pe ẹgbẹ́, ní ó pe ọgbà, ní ó pe àwọn èèyàn, ẹ wá bá mi dúpẹ́ Olódùmarè ṣe o. Lágbèjúwe nísìn èmi náà tí mi náà jókòó ilé ní ìlọ́jọ́ òbí mi. Èmi náà wá fẹ́ fìlú dúpẹ́ fún Olódùmarè pé mo dúpẹ́ o, torí pé ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mu. Èmi náà dúpẹ́ lénìí o, yín fìlú mi, yín fi dúpẹ́ fún Olódùmarè pé mo dúpẹ́ o lórí oore tó Olódùmarè ṣe mí. Mo mọ̀ ọ́ lóore o, mo mọ̀ ọ́ lóore o, mo mọ̀ ọ́ lóore o. Mo sọ pé Ọlọ́run ọba mo dúpẹ́, bí a bá ṣe ni lóore ọpẹ́ làádú. Ọlọ́run ọba mo dúpẹ́ o, mo dúpẹ́ jẹ́ mi ogun láyé àti gbogbo àwọn olólùfẹ́ mi, kò ní bàjẹ́ fún wa o. Àdúrà wọ́n gbà o, ire o. Ẹ má gbàgbé láti mọ like programu èmi ọmọ yín Àyànkúnlé Àdìó. Ẹ mọ like ẹ mọ subscribe, ẹ mọ share rẹ̀. Bí wọn náà bá fẹ́ pé o fẹ́ ṣe nǹkan ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀, pé wá á bọ̀ fìlú dúpẹ́ fún Olódùmarè. Àdúrà wọ́n gbà o, ire o.